Èèyàn lé Queen Naomi àti Kabiyesi ń bẹ̀rẹ̀ second counseling classes ní Royal Mansion. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ mọ̀ pé wọ́n ti kọ́kọ́ mú first one wá tó jẹ́ pé màmá wa Esther Ajayi àwọn ni wọ́n ṣe fún wọn nítorí wípé wọ́n ní church wedding ni àwọn fẹ́ ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n bí màmá wa Fúnkẹ́ Felix ṣùgbọ́n màmá wa ní pé marriage yẹn kò bá ìlànà ẹ̀sìn church àwọn mu. Ìpè rules and regulations nítorí pé Kabiyesi ní ìyàwó púpọ̀. Wọ́n nítorí ìdí èyí wọ́n ní wọ́n fi bá màmá wa Esther Ajayi sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n ní màmá wa Esther Ajayi agree pé àwọn lè ṣe fún wọn ní church àwọn. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrating gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrating gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọn ní Kabiyesi wọn ni wọ́n ti sọ fún màmá wa Esther Ajayi pé church wedding pé church wọn ẹni wọ́n ti jọ máa ṣe wedding yìí ní church màmá wa Esther Ajayi. So ẹ̀yin náà gbọ́ gist tá sọ pé family Kabiyesi fi àwọn ẹ̀bùn ńláńlá ránṣẹ́ sí àwọn family Queen Naomi ní ilé bàbá wọn ní Àkúrẹ́. Wọ́n ní inú àwọn family yìí dùn láti gbà. Ṣé ẹ rántí pé Kabiyesi wọ́n really sọ wípé tí Queen Naomi bá máa padà wá sí inú palace, wọ́n ní wọ́n padà bọ̀ gẹ́gẹ́ bí olórí first wife àti yèyélúwà. Ṣé ẹ mọ̀ pé uncle wọn èyí tó jẹ́ pé ó close mọ́ wọn gan, ó béèrè question yìí lọ́wọ́ Kabiyesi. Bẹ́ẹ̀ dẹ̀ ni Kabiyesi dá uncle Queen Naomi lóhùn wípé Queen Naomi ń padà bọ̀ wá sí inú palace àti yèyélúwà àti first wife àwọn ni. Ẹ̀yin èèyàn lé Kabiyesi ti ń ṣe preparation lórí ọ̀rọ̀ wedding yìí ti pẹ́. Bí a ṣe gbọ́ wọn ni wọ́n ti ra ring ní ìgbà yẹn àti sọ gist yẹn rí. Wọ́n ní wọ́n ti ra wedding ring, wedding gown gan fún Queen Naomi ní ìgbà yẹn náà àti sọ gist yẹn rí. So kì í ṣe nǹkan kékeré ni Kabiyesi ń ṣe lórí ọ̀rọ̀ wedding yìí. Ẹ dẹ̀ mọ̀ pé a sọ fún yín pé wọ́n ti prepare marriage dissolution fún àwọn olórí èyí tó jẹ́ pé wọ́n kọ̀, wọ́n ní wọ́n ní kúrò nínú palace. Wọ́n ní ilé tí àwọn rà fún wọn ibẹ̀ nìkan kó lọ. Wọ́n ní nítorí pé àwọn ní ọkọ wọn, nǹkan tí àwọn bá dẹ̀ sọ òní abẹ́gẹ́ wípé olórí kankan kò lè pàṣẹ fún àwọn láti sọ pé nǹkan báyìí láwọn fẹ́. Kabiyesi ní nǹkan tí àwọn bá sọ fún ẹni olórí òun ni wọ́n máa ṣe. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin ará lé. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi and mo dúpẹ́ ní ọwọ́ yín torí pé ẹ̀ ń support channel yìí. Ẹ dẹ̀ wà pẹ̀lú wa láti ọjọ́ yìí. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ ń comment, tẹ̀ ń like. Mo appreciate yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ìgbà tí Kabiyesi sọ̀rọ̀ marriage wedding yìí ní church, wọ́n ní àwọn olórí ní ibikíbi tó bá wù kí Kabiyesi ti máa ṣe wedding yẹn. Wọ́n ní àwọn náà máa lọ ra irú aṣọ Queen Naomi, àwọn wá máa bá Kabiyesi níbẹ̀. Nǹkan tí wọ́n sọ nígbà yẹn nìyẹn, nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ counseling classes pẹ̀lú
màmá wa Esther Ajayi. So right now wọ́n ní sections 2 class 2 òun ni wọ́n wà ní ìsìn pé abala kejì ní inú marriage class yìí. Wọ́n ní abala kejì ni wọ́n wà. Ó dàbí ń pa abala mẹ́ta àbí mẹ́rin náà máa ṣe. So immediately tí wọ́n bá ti parí classes yìí, wọ́n máa gbé ìgbésẹ̀ láti mọ ọjọ́ tí wọ́n máa mú fún marriage. Ẹ̀yin èèyàn lé, ní jẹ́ kí ẹ lack any gist lórí gist wedding Kabiyesi. A máa mú wá lóòrèkóòrè fún yín. Gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ máa gbọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń dúró ti channel wa. So ẹ̀yin ará ilé, màmá wa wọ́n ti bẹ̀rẹ̀ class pẹ̀lú Kabiyesi àti Queen Naomi o lẹ́kùnrẹ́rẹ́. So tí a bá dẹ̀ ti gbọ́ ọjọ́ tí wọ́n máa ṣe, tán máa mú láti ṣe wedding, gbogbo ẹ̀ la máa mú wá fún yín. Ní jẹ́ kí ẹ miss any of this gist. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi o. Mo dúpẹ́ ní ọwọ́ yín nítorí wípé ẹ̀yin ni kíní ẹ̀yin ọgbà mi tí ẹ jẹ́ kí ojú kó tì mí. Mo mọre o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Ẹ ṣé, Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.